ká sọjọ́ mẹ́jọ kò sínú sẹ̀ríà, ká sogójì ọjọ́ kò sínú sẹ̀ríà, ká sọdún kan kò sínú sẹ̀ríà. ẹni ojú wa níwèé náà ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní irhamu amwatakum bid-du'a'i wa sadaqa. gbogbo ń táwa ń pọ́nlé yìí ẹ lọ ilé ibòmíì wọn ò pọ́nlé torí wọ́n ti rí i pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ àǹfààní kan kò sí bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin ọmọ lóòkù ń bí ẹ dẹ́ṣẹ̀ dé ń bí tẹ́ṣẹ̀ ẹ̀yin dé dúró lónìí ẹ tún fẹsẹ̀ kún ẹsẹ̀ tẹ́ ẹ máa wá tọrọ àforíjì pé kọ́lọ́hún ó là yín ń bẹ̀ kẹ́ ẹ tó kú láyé. fàyà hadha satarhalu qaribi. ṣé gbogbo àwa tá a wá yìí lè tí ó ṣe yẹ o. ọba ní ikú tí ó ṣe yẹ ẹni wọ́n fi sùn màníyàwó lọ ọ̀nà ní ikú tẹ́dà máa tọ̀ àti sàbákò ẹ̀ǹgbà tí wáyé yẹn ayé ò tó pọ́n ayé ò tó pọ́n yé wáyé mọ̀yà àwọn tó ní dá ibo náà lọ ife omi ikú kò sẹ́ni tó tọ̀wò títọ̀ ń padà sọyé níjọ́ yẹn ikú ẹ̀pà fíjú pẹ̀lú ọ̀bùn ikú ẹ̀pà fíjú pẹ̀lú ọ̀bùn òórùn lágbẹ̀yìn oge tó ń ṣe àsìkò tó ń mí lówó wúlò bó òkú ìjà wọn á fi pín owó rẹ̀ ikú ẹ̀pà fọ́nú ẹ̀pẹ̀ nínú ìmọ̀ àsòfò àtẹni ó. Allahu Akbar, Allahu Akbar. Bàbá wa àgbà oníwàásí àgbáyé ni wọ́n ń gé bọ̀ yìí. Allahu Akbar, Allahu Akbar, la ilaha illallah. Bàbá wa àgbà oníwàásí àgbáyé àwọn ni wọ́n ń gé bọ̀ yìí. Bàbá wa àgbà oníwàásí àgbáyé ni wọ́n ń gé bọ̀ yìí. Wọ́n ní àgbà oníwàásí àgbáyé àwọn rèé.
àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá. àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.